káàbọ̀ sórí ètò yìí ètò wa Eyiladun Olárẹ̀rẹ̀ tó tọ́ ọlá ọlọ́sùn ayẹgbẹ́ bí lórúkọ tèmi èmi lọ́ọ́ ajílálà ọ̀sẹ̀ èmi lọ́ọ́ ají fọjọ́ gbogbo dára bí ègbé àbí ìdá tó ní. wá ìyáálé mi rẹwà ló bí. ó ga jòrí mi ewu ẹ bá káwọn ará ilé ìyá wa. ó kọ tèmi ní òwò ayípadà Adéọlá Adéníkẹ́ lèmi ń jẹ́ ìràwọ̀ ní mi ọmọ àfojúsẹ̀ yẹ ọmọ Adéọlá ọba tí fọbájà mọ̀rí ògbó ọba lùràwọ̀ èmi lọ́mọ tẹ̀tẹ̀ nígẹ́ ọjà ara wọ àgbà tí orí tẹ̀tẹ̀ ra ọkọ má lọ ìjọ́jí gínímọ̀ èmi á máa péré kí ò ní gbogbo báyìí bẹ́ẹ̀ mo gàlagàlà sí láwẹ́láwẹ́ pírẹsẹ̀ntà ìyáálé mi ẹja lọ. tó bó ṣe rí gan labala àkọ́kọ́ tá a fẹ́ fi ṣíde ètò lọ́jọ́ tòní pẹ̀lú olówó orí tiwa nìkan ṣoṣo. ó balẹ̀ wà àbí sẹ́ríkì ọlọ́pọlọ wà ẹja débẹ̀. ẹ máa tẹ̀lé wa kálí. ẹgbẹ́ yíyẹ̀wò ìsọ̀rí ènìyàn tó lẹ́mú tó fara sí Yorùbá dúrótè ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá tí ó ládàlú. ẹlẹ́bẹ̀wọ̀n ẹ̀yin olólùfẹ́ ètò yìí Eyiladun Olárẹ̀rẹ̀ fún tọjọ́ tòní mo lérò pé ẹ̀ ń gbádùn ètò yẹn bó ṣe ń lọ lónìí lórí ìkànnì tẹ́ tí ń wò wá tó jẹ́ abóòṣàlẹ̀ ló kọ́ mi mo kí yẹn káàbọ̀ sí abala bó ṣe rí gan lórí ètò níbi tí a ti máa ń yànnàná àwọn ọ̀rọ̀ tó pojúbó okùn ọ̀rọ̀ tó lọ́dí ìgbín ọ̀rọ̀ tó ta kókó ọ̀rọ̀ tó wúwo ọ̀rọ̀ tó tóbi ọ̀rọ̀ tó dàbí ẹni wípé bí wọ́n ti ń sọ tó kò máa yé wa ẹ dákun ẹ là kó yé wa ẹ là lọ́rọ̀ bá a bá là á kì í yé ni lónìí lórí ètò yìí èwo la máa gbé yẹ̀wò èyí tí a máa gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ tí àwọn Yorùbá sọ tí wọ́n máa ní awọ ò ká ojú ìlú ká ojú ìlú awọ ò ká ojú ìlú oríṣiríṣi awọ ni a fi ń ṣe ìlù lílù nílẹ̀ Yorùbá nǹkan kan ni wọ́n kọ́kọ́ gbẹ́ bí ọpọ́n lóríṣiríṣi yálà ìlù bàtá ni ìlù gángan ni àgbámọ́lẹ̀ ni ògìdó ni àkúbà ni gúdúgúdú ni oríṣiríṣi ìlù pọ̀ nílẹ̀ Yorùbá tá a lè kàtà oríṣiríṣi omele akọ omele abo wọ́n kọ́kọ́ gbẹ́ igi wọ́n wàá da awọ bò ó awọ tí wọ́n fi máa ń ṣe ìlù lóríṣiríṣi awọ ló wà tí wọ́n fi ń ṣe ìlù wọ́n da awọ bò ó lójú láwọn ojú pàápàá jùlọ bí ìlù gángan ojú méjì nílù gángan ní awọ sì gbọ́dọ̀ ká ojú ìlù bí awọ ò bá ti kájú ìlù tá a bá ń gbìyànjú àti fà á àgbẹ̀ olù kóróbótó àwa ń gbìyànjú àti fà á wọ́n ní báwo ò bá kájú ìlù yíya ni ó yà ló fi jẹ́ pé awọ tó ká ojú ìlú ńlá fi bo ìlù tí òfin ní ya kó lè bá a dúró déédéé kó lè bá a dùn kó lè bá a rọrùn fún wa láti ṣe ló fi jẹ́ pé awọ tó kájú ìlù ni wọ́n fi bo ìlù báwo ò kájú ìlù yíya ni ó yà wọ́n á máa kọ orin yẹn ní àkókò kan àbí láti fi sọ̀rọ̀ kan láti fi ṣàpọ́nlé èèyàn tí a rí wípé ẹni náà a gbé sí ipò ó tó ipò yẹn ṣe irú ẹni bẹ́ẹ̀ à ń pè ní baba ó sì tó baba ṣe àbí ẹni tó ti tó ọba tẹ́lẹ̀ kó tó jọba ipò tó wà ó ní gbogbo ohun tí èèyàn ní láti fi ṣe ipò wọn ní ẹ dàgbà ẹ ní nǹkan àgbà ọ̀rọ̀ Yorùbá ni ìwúre nílẹ̀ Yorùbá ni bí awọ bá wá kọ̀ tí ò kájú ìlù irú ẹni bẹ́ẹ̀ ò kájú òṣùwọ̀n nìyẹn bí èèyàn bá wà nípò tí ò tó ipò yẹn ṣe awọ ò kájú ìlù ni bí èèyàn bá ń ṣakitiyan kan tí a ò rí àṣeyọrí ń bẹ̀ awọ ò kájú ìlù ni bí a bá fẹ́ ra nǹkan tí apá wa ò ká nǹkan tá a fẹ́ rà yẹn tí a kàn wá ń gbìyànjú lágídí tá à ń fagídí jayé awọ ò kájú ìlù ni báwo ò bá sì kájú ìlù yíya ni ó yà bí ìgbà téèyàn bá ń kọjá àyè ara rẹ̀ gbogbo ń tápá rẹ̀ ò tó ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà wọ́n bá fi gọ̀gọ̀ fà ajálù ọ lórí ló fi jẹ́ pé gbogbo ohun tí ẹ̀dá ò bá ní kápá lórí ẹ sọ fún un kó má gbìyànjú àti ṣe lákòókò yẹn torí wípé awọ ò ní kájú ìlú ńgbà yẹn báwo ò bá sì ti kájú ìlú yíya ní ó yà gbogbo ohun tá a bá ń ṣe láṣẹ Elédùwà awọ wa ó kájú ìlú o èyí tí a ò bá ní agbára lórí ẹ má jẹ́ àfipá ṣe torí wípé ká má gbìyànjú àti fa awọ tí ò kájú ìlú kó má bàa ya ká má kọjá àyè ara wa kó má bàa dìjàngbọ̀n síra ẹni lọ́rùn ká lè ṣàṣeyọrí níbi kí ohun tí a bá ń ṣe tó bí ó ṣe jẹ́ nìyẹn mo lérò pé mo ti ṣàlàyé ó ti yé wa yékéyéké èyí tá a sọ tí ò bá yé wa ẹ súnmọ́ àwọn àgbàlagbà wọn ó tún ṣàlàyé fún wa sí àgbà onítọ́ lórílẹ̀ láṣẹ Elédùwà báwo ò kájú ìlú yíya ni ó ya ètò yìí Eyiladun ọ̀kájú ẹ̀ ni wọ́n ń kọ lórin ọ̀kájú ẹ̀ báwo ò kájú ìlú yíya ni ó ya ọ̀kájú ẹ̀ ìlú ni wọ́n fi ìlú wọn sì tún máa kọ lórin nílẹ̀ Yorùbá
torí pé àwọn bàbá mọ́nímọ́ní wọ́n rí ọ̀rọ̀ kí wọ́n tó sọ báwo bá kájú ìlú yíya ni ó yà àwọ̀ wa ó kájú ìlú láṣẹ Elédùà tó jẹ́ Abóṣàdé lórúkọ mi ẹ má fi gbádùn ṣayọ̀ lórí ètò yìí Èyí Ládùn títí a tún fi pàdé ó dìgbà. ó ga jù too much. ṣé Ìládùn wà kájú ẹ̀ ní. bẹ́ẹ̀ ni báwo kájú ìlú yíya ní ìyá àwa ti kájú ẹ̀ ìyálé mi akájú ẹ̀ báwo kájú ìlú yíya ní ìyá akájú ẹ̀ Èyí Ládùn kájú ẹ̀ báwo kájú ìlú yíya ní ìyá akájú ẹ̀. bẹ́ẹ̀ ni bó ṣe rí gan-an afọ́jọ́ tòní náà nú. Ẹgbà ìyẹ̀wò náà labala tó sún kàn náà táwa náà fẹ́ mọ̀ sún sí ẹ̀ ṣe tẹ̀lé wa kájọ lọ gbà á. Yorùbá Lùlẹ̀tẹ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá tí ó ládàlú. Wọ́n ti rí gan-an àtúnṣe àṣìlò àṣìṣọ́ àṣìlò. ẹjọ́ sí Elédùà ìwọ̀n bàbá Adéwálé ló sì bá èlò olóore nígbà àwọn àgbààgbà nígbà rẹ̀ ká tó wá ṣeré ẹjọ́ kọ́ ẹ̀wá rẹ̀ ní ọmọ Adéwálé ìgbà mọ́sẹ̀lẹ̀ ní ẹjọ́ kọ́ ẹ̀ ní ọmọ MC tó fọ́ ọkùnrin ìyá kò tó. Ọba wa o Adébísí o ọba wa o Adébísí o kádúpẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ o kàṣẹ pẹ́lẹ́nu ọba wa o Adébísí ọba wa o Adébísí o kádúpẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ kàṣẹ pẹ́lẹ́nu ọba wa. ẹjọ́ tí ọlọ́run wà wà bá mi mọ́ ọmọ mi sì ló sì bá òye lórí. pásítọ̀ sí èsì ló kẹ́rin bẹ̀rẹ̀ yẹn ṣe àwọn náà fẹ́ ètì lọ́lọ́ sátírà náà ní ọba ńlá nínú owó ńlá èrò wọ́n sẹ̀rí ìtara ẹni nínú owó lálálá wà bá mi ẹ̀rùn mi ló sì lọ́lọ́rùn bàbá àṣírí iná ló bẹ lọ́lẹ́pà àṣírí òkú ló bẹ lọ́wọ́ lóye wọ́ọ̀tà àṣírí ayé ló bẹ lọ́wọ́ lọ́rùn mi àṣírí orí ló bẹ lọ́wọ́ tẹ̀lé sílẹ̀ àṣírí orí ló bẹ lọ́wọ́ tẹ̀. Ṣé wá lélẹ́lẹ́ ọmọ àpòdè sí dé? Àpòdè fọmọ lélẹ́dè ló ṣeré. Bàdéjì mú tí máa dẹ́sẹ̀. Wọ́n tọ́jú olórí ẹ̀mí sí ìhòòhò. Lábẹ́dẹ́ pọ̀ lẹ́sẹ̀ máa dẹ̀sẹ̀ wọ́n tọ́jú olórí àkọ́lá òhò Gbádéjì mú tí wọ́n tọ́jú olórí ẹ̀rù sí Adétọ́wálé Gbádéjì ni wọ́n pè é mú tí wọ́n ṣe wọ́n. Ìyálé ilé ìròyìn àkọ́yà ìpínkúnlé ta ìròyìn àdẹ̀sí. ó fẹ́ sẹ́ ayé àlọ́ náà ẹgbẹ́ kan máa lóyún lóyún ìwé máa kọ́ni. àsìwọ́n sí náírà àlọ́ náà rẹ̀ mí. wọ́n ní àwọn kósta bọ́ọ̀ì ẹ̀mí sì ní sí ìwà ètò ṣeré. ọmọ ẹbí jọ nínú ìbá ètò ṣe.
bàbá tó ní kárí ìlú màdé sí wọ́n tó já lórí ilé ìwà òun ìṣe smẹ́lá ìwọ máa lẹ́lẹ́ lọ́wọ́ mi fẹ́ ìwọ máa lẹ́lẹ́ lọ́wọ́ mi yọ bọ́tà bá bínú tọ́lọ́run sára sọ ìṣe ìfúnná sábídí tọ́lọ́run sára sọ nítorí ìrajà kò máa lè bẹ́ẹ̀ sí ìwà gbogbo ìpàrọ̀ tó bá lè ọ̀rọ̀ ni. ogun wádìí lọ́la àṣàní òṣèlú tẹ́tà orí ìdùnnáwó wọ́n náwó alákọ̀ọ́lá tó ń kọ̀wé ìwé ìtẹ́tà wíkì èyí ẹ̀sẹ̀ wa lórí lòlò àlẹ́ ìtẹ́tà wíkì náà òun ni mo sì lọ́lọ́ lọ́rùn bàbá ìtẹ́ ìrora òní arara arara àwùjọ ìtẹ́ ìlágbá ọ̀yá mo ní àdèkì mọ́síkìtò wẹ́wẹ́ òkú mọ́síkìtò wẹ́wẹ́ àdèkì mọ́síkìtò wà àdèkì mọ́síkìtò ìtẹ́ táfíìkì lọ́nà àdèkì mọ́síkìtò èèyàn lórí ilé wà àdèkì mọ́síkìtò wà ẹgbẹ́ tó lẹ́nu àwọn ọba láyé lọ́dọ̀ bá sísá o mọ́mí àgbà ní ẹ̀mí sí máa ló kóòdò ẹ̀gbọ́n ọba jó adójú mo ti hù màmá. káàbọ̀ padà láti abala ẹgbà yíyẹ̀wò pẹ̀lú Musibau Tanko bẹ́ẹ̀ ni wọ́n ní MC ló ń ṣeré lọ́wọ́ òun ló ń bọ́ gidi gan bá pè kí àti tó sọ ọlá ṣe ń bọ́ lọ́wọ́ a lérò pé ẹ̀jẹ̀ gbádùn orin ráńpẹ́ tó fi dá wa lára yá. wọ́n gbádùn ebi kò fẹ́ kí wọ́n dákẹ́ mọ́ gbọ́dọ̀ kọrin lọ. àwa lákòókò náà ni ìnáwó làwa fẹ́ ṣe báyìí o ẹ jẹ́ gbogbo sọjọ́ bíi ẹjẹ́ aṣọ ó yẹ tí baálé wa tó wà lọ́nà yìí náà ni ó là á pè wọ́n sí àti mẹ́tì tí mo pa á lálápẹ̀ yìí náà wọ́n wà dá gbogbo alára tẹ́ mojú èyí ní gidi gan wọ́n ni ẹ wo ẹjẹ́ ata èdè gbòòrò náà ká tó mọ nǹkan tó tún ṣẹlẹ̀ ń bẹ̀ á bọ̀. ẹgbà yíyẹ̀wò ìsọ̀rí ènìyàn tó lẹ́mú tó fara sí Yorùbá lulete ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá tí ó ládàlú bó ti rí gan àtúnṣe àṣìlò àṣìsọ àṣìgbọ́ àwọn òwe àti àwọn àṣàyàn ọ̀rọ̀ lédè nǹkan fagbó ìrẹ́pọ̀ dùn ìdí àyàn rẹ̀. tẹ́ ẹ bá ra irú lọ tẹ́ ẹ bá fẹ́ ra irú ìsebẹ̀ lẹ́ máa pè láàárọ̀ wọ́n máa fẹ́ ra irú lálẹ́ ìsebẹ̀ lẹ́ máa pè tẹ́ ẹ bá pè nírú wọn níta fún ẹ epo náà tẹ́ ẹ bá ti rà wọn ní gbà padà mọ́ a ní gbé epo yẹn padà èmi báyìí ní ìsinmi yìí ta irú ní ilé ta mọ́ ọjà wa téèyàn bá ń ta àtẹ tó ń tata tẹ́ ẹ bá da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn èèyàn ní rówó ṣàjọ owó yìí ò ní í jọ owó yìí ò ní í jọ tẹ́ bá fẹ́ lọ sọ́jà ẹ̀mí owó yẹn ṣàjọ àgbàlagbà ló wá bá mi lé ní mọ́tàrú mọ́ wọ́n ń tarú tẹ́lẹ̀ ó ní ìgbọ́dọ̀ tarú ó ní fèsì ọjà tí mò ń tà yẹn ní mọ́tàrú mọ́ ọjà mọ́ ó ní ìṣe ta mọ́ nìyẹn láàárọ̀ a gbọ́dọ̀ pé iyọ̀ ìṣebẹ̀ irú ìṣebẹ̀ alẹ́ ò gbọ́dọ̀ pé iyọ̀ ìṣebẹ̀ náà ni irú náà ìṣebẹ̀ náà ni tó bá yìí ti repo lọ o gbọ́dọ̀ dá padà tó bá dá padà ẹ mọ èèyàn nígbà ìṣebẹ̀ wọ́n ti mọ ìṣebẹ̀ ẹni tó bá fẹ́ ra ìṣebẹ̀ o mo dé tó fẹ́ ra ìṣebẹ̀ tó máa bù sí ọbẹ̀ o ìyẹn iyọ̀. ọkọ àti ìyàwó tó máa fẹ́ ìyàwó ọgbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀ ìyá ọkọ wàá ní ìrẹ̀lẹ̀ fún àbúrò ọkọ ó ní ìrẹ̀lẹ̀ fún táàbúrò ọkọ bá dé wàá sáré lọ sí kìsìn wàá sáré so oúnjẹ fún àbúrò ọkọ rẹ kó jẹ́ ẹ̀gbọ́n ọkọ rẹ náà ni pápápá wàá ti bọ́ sí kìsìn kán tó sọ fún wọn bá ti ń dé báyìí wọ́n ti bọ́ sí kìsìn ó ti so oúnjẹ fún wọn àṣàyàn ò gbọdọ̀ kúrò tàbí kí ìyá ọkọ rẹ ó dé wọ́n já sí kò gbà náà lọ máa lọ sùn lọ lára rẹ ò yá tó ní tètè dá ìyá ọkọ rẹ lò títí ẹ̀ bá wá dé
ọ wá so oúnjẹ fún wọn ọ tọ́jú wọn dáadáa lábúrò tiẹ̀ bá dé ọ tọ́jú wọn dáadáa kò ní lè tọ́jú àbúrò ọkọ tàbí ìyá ọkọ ebi máa pa wọ́n lọ ni àṣàyàn ò dáa ó yẹ kó parun bí èèyàn bá ṣe wùwà ní ìyá gbogbo ẹ wà lọ́wọ́ ìyá o ọmọ míì náà wà tí ò gbẹ́kọ̀ọ́ o bí irú èmi báyìí nígbà táwa sì ń bímọ kò sí gbogbo àbúrò ọkọ mi ní máa pọ́n wọn lé ni tí wọ́n bá sì ní nǹkan ṣe nílùú wọn báyìí kò sí gbogbo wọn pátápátá náà máa fún mi lówó bá ti ń tẹ́sọ̀ ọ́lẹ̀ bá náà máa dowó lẹ̀ ìyẹ̀sí ni kéèyàn bá ti yẹ̀yàn sí kéèyàn fa àbúrò ọkọ mọ́ra kéèyàn fa ìyá ọkọ mọ́ra kéèyàn fa ẹ̀gbọ́n ọkọ mọ́ra kọ́gbọ́n ọkọ ó dé kó ti sáré so oúnjẹ tó dáa tó ti gbé fún ìyá ọkọ rẹ̀ tó ti gbé fẹ́gbọ́n ọkọ rẹ̀ ọmọ pé yìí kan tó nìyẹn tó yẹ yín ó dáa kí ìyàwó kó láìkì fámílì ọkọ ó dáa kó ìyàwó kó láìkì àbúrò ọkọ àwọn assassin tó wà ń ta àwọn ìyàwó wọn ò fẹ́ àbúrò ọkọ wọn ò fẹ́ kẹ́gbọ́n ọkọ gan kó wá sọ́dọ̀ àwọn nìkan pẹ̀lú etí wọn ni tí ìyá wọn bá wá tẹ́ wọn lọ́rùn káàbúrò wọn bá wá yóò tẹ́ wọn lọ́rùn wọn àbúrò ọkọ ni ò gbọ́dọ̀ wá tó ti yé irú nǹkan báyìí ò sì dáa nǹkan téèyàn bá ṣe ló máa gbà. mo fi wòye kí bàbá tí ká wọlé pé wọ́n kú ìtọ́jú wa o ìyá Báràkà máa gbọ́ o mo fi wòye kí yín o ẹ kú ilẹ̀ yìí o ilẹ̀ yìí ó san wá o àárínà àrílò o mo fi wòye pé ìyá Yẹmí o àárínà àrílò o. ẹ káàbọ̀ padà láti ìgboro pẹ̀lú Madam Fúnkẹ́ Fágbohùn àwọn náà bá wa sọ̀rọ̀ ilẹ̀kùn tóòtọ́ náà wà kọ́ nẹ bó lè ní ó ṣe rí po tó wà tún gbépo délé tó wà ló fẹ́ mọ́ ò fẹ́ dà padà. ṣé wọ́n ronú gbà wọ́n fẹ́ rẹ̀ po ni. ó kúnlé gan kó fi yàrá kan képo sí kí epo nǹkan rẹ mọ́nú ilé àbí kò bùnyàn ó lè bùnyàn. epo lè lọ́dún kan lé ó lè lọ́dún méjì sáàmọ́ ti déjì rẹ̀ kan lẹ̀ ni kó mọ́ bá a dì ló bá tán. ẹ dákun ìyá tún wá tẹ̀ ẹ́ wájú o wọ́n ní bàbá fẹ́ perú láàárọ̀ àbálẹ́ ó ní àní pè ní irú o àní rírú kí lè lé inú ilé wa o wọ́n ní àní àfẹ́ra nǹkan ọbẹ̀ àbí bàbá sì lè sọ nǹkan ọbẹ̀ à náwó sí ni bó bá ti déwájú ẹ tí ń ta mo fẹ́ ta nǹkan ẹ̀ ń ta kí mò ń ta nǹkan tẹ́ ń ta ìlú mi mo ti fẹ́ ra àbí o. mo fẹ́ ra wóró àti pẹ̀tẹ̀ rẹ̀ mo fẹ́ ra wóró èwo ni wóró ayétáde ní pẹ̀tẹ̀ pẹ̀tẹ̀ àmúkọ wá. àbí wọ́n wà para rẹ̀ ìyá mi ò dédé ọjà kéèyàn dákẹ́ sí gidi kọ́ máa náwó wọ́n ṣe bódi lè èló lẹ fẹ́ rà iye báyìí kí lẹ wá fẹ́ rà kìíní tẹ́ ń ta ilé kìíní ta wóró pẹ̀tẹ̀ àbí o wọ́n tún wá ní pé àwọn ò fẹ́ kí wọ́n ní kò yẹ kí obìnrin àwa ìyàwó ilé báyìí ká mọ bọ̀wọ̀ fún àwọn ìyàkọ àwọn ló yẹ ká mọ bọ̀wọ̀ fún ìyàkọ àti gbogbo ẹbí ọkọ wa pátápátá pé kò yẹ ká mọ rí wọn fín. bẹ́ẹ̀ni torí pé kíni kódà bó jẹ́ ọmọ kékeré lọ́ọ̀dẹ̀ ọkọ èèyàn bọ̀lọ̀ fún ní ọ̀wọ̀ tiẹ̀ torí pé wọn ò tọ́jú wa bí gbogbo wọn. bẹ́ẹ̀ wọ́n wá tọ́jú wa bí wọn gan wọ́n sì nídìí àpọ́nlé gan pàápàá torí pé ọkọ wa náà ni wọ́n jẹ́ ọkọ wa náà jẹ́. ìgboro nǹkan tá a mú bọ̀ láti ìgboro náà ni a lérò pé ẹ̀yin náà rí ẹ̀kọ́ kan tàbí méjì kan bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ àwọn abala tó tún kàn àti Àpèkẹ́ kí lè ká sún sí. ká lọ sí Yorùbá Dùn Létè. ká lọ mọ bó ṣe dùn tó bẹ́ẹ̀ ni bí ijóbíjó ní tiwa lónìí ẹ̀ ní ìbínú ni àfi kẹ́ ẹ tẹ̀lé wa ká lọ. Yorùbá Dùn Létè ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá tí ó ládàlú wọ́n ti rí gan àtúnṣe àṣìlò àṣìsọ àṣìbọ̀. ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin aráalé orúkọ mi ni Ayọ̀ọ́lá ọmọ bíbí inú Ọláyíwọlá mo wá láti wá kí oríkì Ìkòyí fún yín. Ìkòyí ẹ̀ṣọ́ Ìkòyí ẹ̀ṣọ́ máa dìlẹ̀ dógún ọmọ gbọ̀nyìn ọmọ gbẹ̀gbẹ̀ tó di mẹ́sì lẹ́yìn ẹsẹ̀
Ìkòyí Ògúndùn ogun apèje, Ìkòyí Ògúndùn ogun apẹ̀fà, Ògúndùn okun òdùn, Ìkòyí òpa mẹ́rìndínlógún wálé, ẹ̀yin lọ máa kú fẹ́yẹ́ mú jẹ, ikú ní tòun bá balẹ̀ òun àjòjú, àkàlàmàgò ní bóun bá balẹ̀ òun àjẹ̀dọ̀, tẹ̀tẹ̀rẹ́ orí ọ̀pẹ wọ̀nyí o, ó ní tòun bá balẹ̀ òun ó jẹ̀ fún akọni, ẹ̀yin lọmọ lọ́jọ́ ogun lè ẹ̀sọ́ òpera wọn ló kọ, ọmọ ogun lọ́sàn-án, ọmọ olè lóru, kì í ṣolè tí ń gbé wúrẹ́, kì í ṣolè tí ń gbágùtàn, ìyàwó oníyàwó lẹ̀ ń gbé, gbógun bá dé ẹ̀ jagun àbẹ́ ìjagun ogun ọba ti tó lọ, Ìkòyí ẹ̀ṣọ́ o, Ìkòyí ẹ̀ṣọ́ o, àpòrògùn jomi, Ìkòyí ẹ̀ṣọ́ o, ẹ̀ṣọ́ ló lógun, ẹ̀ṣọ́ ló lógun, ẹ̀ṣọ́ ló lógun, ẹ̀ṣọ́ ló lógun, bógun bá diwọ́ sí o, ẹ̀ṣọ́ ló lógun. Káàbọ̀ láti abala Yorùbá dùn létè. A lérò pé gbádùn Ayọ̀ọ́lá Ọláyíwọlá dáadáa. Wọ́n kí Ìkòyí ẹ̀ṣọ́ fún wa. Wọ́n jẹ́ ká mọ̀ wípé oríkì Ìkòyí ó sì wà bó ṣe wà. Dìgbẹ́dìgbẹ́ ni. Kò lọ́bi kankan nǹkan kò tí ì yẹrin kúrò lára rẹ̀. Èmi ò tiẹ̀ fẹ́ kí wọ́n dákẹ́ màmá kò tí ń tá àṣẹ. Kí wàá la fẹ́ sí. Bàbá ni wọ́n dákẹ́ à nílé lọ lé lónìí. Àwọn aráalé ò sì ti múra pa sùn. Àbí abẹ́ ti bá àti ètò tá sùn rẹ̀. Kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ parun náà labala tó kàn lórí ètò ó náà ti ń dúró ẹja sáré gidi. Kò gbọ́dọ̀ kú labala tó gbẹ̀yìn lórí ètò yìí ó àṣà wa ìṣe wa èdè wa ò gbọ́dọ̀ kú. Èyí ládùn lódodo ìran Yorùbá ẹ bá wa gbé àṣà wa. Ẹ kú dédé wòyí o, orúkọ tèmi ni Mrs. Abdulrahman Ramat. Agbègbè tá a wà yìí là ń pè ní Òṣèré along Asadam Road nílùú Ìlọrin, Kwara State. A bí mi ní ìlú Èkó ní agbègbè Bariga. Mo ka iléèwé primary school mi ní Sound Foundation Nursery and Primary School. Mo dẹ̀ ka secondary education mi ní Command Day Secondary School, Ọ̀jọ́ Military Cantonment ní ìlú Èkó náà bẹ́ẹ̀. Mo wá parí higher institution mi ní Kwara State Polytechnic ní ìlú Ìlọrin ní Kwara State ní bíbáyé tá a wáyé náà. Ní iléèwé Polytechnic mi, I read computer science ni mo kà. Then lẹ́yìn ìgbà tí a sin ìjọba tán ta lọ ṣe ètò ìjọba bàtà parí ìjọba ta rí pé nínú ibi tá ti ń sin ìjọba ń bẹ náà ni mo ti rí pé ó dà pé iṣẹ́ kan wà nísìn tí àwọn èèyàn ń ṣe tó ń jẹ́ bid. So mo dẹ̀ get and from there mo ti ní interest láti ìgbà kékeré mi. I've been a kind of creative person. So from there mo build more interest. Mo wá bẹ̀rẹ̀ sí ń kọ́ láti ibẹ̀ during service year mi. From there bí mo ṣe pick up yẹn tó fi di pé mi náà wá fi ṣiṣẹ́ báyìí. Bí mo ṣe kọ́ iṣẹ́ mi ó pé ní ìpele mi kọ́ gbogbo iṣẹ́ mi ní ojú kan náà. Mo kọ́ iṣẹ́ yẹn káàkiri. Irú beads mi ọ̀tọ̀ ní ọ̀dọ̀ ẹni tí mo ti kọ́. Irú wireworks mi ọ̀tọ̀ níbi tí mo ti kọ́. Irú bridals ọ̀tọ̀ níbi tí mo ti kọ́. So mo kọ́ iṣẹ́ mi ní ìpele ni kò ń ṣe pé mo kọ́ ní ojú kan náà. Ṣé rí iṣẹ́ beads making is quite different from iṣẹ́ wireworks. Ṣé rí bẹ́lẹ̀ ìṣe wáyé àwọn bead yẹn àwọn yẹn dàbí àwọn eyín ayé àtijọ́ táwọn àyè àwọn ìyá wa tán ti lọ tán ti lò. Ṣé wá rí wá bí eléyìí báyìí sìn for example this one iṣẹ́ bead là ń pelé tẹ́yìn náà bá ti rí there is a kind of way tán fi plastic kan ṣe ó yàtọ̀ sí iṣẹ́ wáyà bó ṣe wà báyìí sìn ẹ̀yin gbọ́n máa ti rí pé ó jọ bí àwọn wáyà bí àwọn iṣẹ́ wáyà bí àwọn metal work àwọn steel torí ẹ̀ la fi ń pè ní wire works then the kind of design tá lè fi ṣe àtún lè fi ṣe bead then bead báyìí àwọn dàbí àwọn èèyàn àtijọ́ táwọn òbí wa tó ti lò sẹ́yìn táwa wa tún sọ di tuntun di iṣẹ́ ìgbàlódé nísìnyí. So the difference there now is that iṣẹ́ tí bead tí ó lè gbé jáde ó yàtọ̀ sí iṣẹ́ tí wáyà lè gbé jáde. ṣẹ́rẹ́ àwọn yìí tá à ń pè most especially iṣẹ́ materials wa a máa ń rí mìíràn nílùú Ìlọrin bí adè máa ń ra àwọn míì náà ní ìlú Èkó nípa àwọn materials then ṣe wá rí wáyà a mọ̀ pé there are some kind of particular complaints tó ń ṣe wọ́n like this wire now we have so many complaints tá a mọ̀ tá a máa ń rí lórí materials tabara like scientific wire craft world so we have so many products tó ń many complaints tó ń produce the wire then that of bead bá a ṣe máa ń rà wọ́n láti Èkó nìyẹn so a lè sọ pé these are particular complaints tó ń ṣe beads fún wa a lè sọ pé iṣẹ́ eléyìí lè ti tàwọn àtijọ́ wọlé nǹkan tá a kàn rí tó yàtọ̀ ń bẹ̀ sí tàwa àti ní pé àwọn èèyàn tún lò ju bó ṣe ti lò láyé àtijọ́ lọ
then a tún wá rí pé àwọn designs tá a tún lò nísìnyí ó tún yàtọ̀ sáwọn àtàyè àtijọ́ àwọn èèyàn really lo bead gan even more than wire works these days ẹ máa notice pé àwọn èèyàn really lo bead most especially àwọn occasions tẹ bá lọ ń ṣe máa pé bead náà làwọn èèyàn ń lò jù. Eléyìí báyìí is just for decoration a máa fi ń decorate inú ilé bíi center tables àwọn olójú àwọn bead tó ń ṣe lé náà we call them flower vase bead la máa fi ń lò ó tún yàtọ̀ sáwọn bead tá a máa ń lò fáwọn bead ọrùn a lè fi irú eléyìí ṣe bead ọrùn because ó ti tún máa ní weight jù lọ́rùn then irú eléyìí báyìí náà is for decoration a fi ń decorate sitting room dining tables bí eléyìí náà ṣe wà báyìí a tún try àti create handbag from bead material flower vase bead la tún fi fi eléyìí ṣe a fi create something like kit bí àwọn bag kékeré tí obìnrin lè gbé jáde lọ fún ìmúra díẹ̀ eléyìí tó wà ní òkè ń bí yìí náà handbag náà ni bẹ́ẹ̀ ṣe rí báyìí náà ó tún lójú bead tá à ń lò fẹ́lẹ́ náà ó tún yàtọ̀ sí bead tá a lò fáwọn flower vase báyìí náà bí ẹ ṣe tún rí eléyìí náà ń bí báyìí this is another handbag bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lọ. ṣe rí àwọn abẹ̀bẹ̀ yìí báyìí most especially àwọn ìyàwó ló máa ń sábà lò àwọn ìyàwó tó bá fẹ́ ṣe ìgbéyàwó wọn I feel pé they should have something in their hand tí wọ́n lè fi máa fẹ́ra wọn tí oru òfin ní mú wọn tí gbogbo àtíkè tọkùn sí wọn lójú òfin ní dàrú then láti tútù bu ìkún ẹwà wọn la ṣe tún ń ṣe àwọn ilé àwọn material náà máa ń rí mi rà á lọrin bíi then irú àwọn ilé yìí báyìí ẹ tún try to create more designs on your own. Àmọ̀ràn tí mo ní fún àwọn èèyàn lórí iṣẹ́ yìí ni pé kí wọ́n gbájúmọ́ṣẹ́ wọn because iṣẹ́ ọwọ́ ó ṣe kókó èèyàn lè wà kó níṣẹ́ ọ́fíìsì kó máa lọ ọ́fíìsì kó mọ sáré lọ kó máa ṣe but me I'm always proud of this work and inú mi dùn pé mo kọ́ mo dẹ̀ tún fi ń yangàn láwùjọ so ó máa ń múnú mi dùn gbogbo ìgbà tí máa rí pé àwọn èèyàn ti ń sáré lọ ọ́fíìsì èmi ń lọ ibi ilé iṣẹ́ tèmi fúnra mi lọ́tọ̀ ó jẹ́ nǹkan òwúrí fèmí èmi ò ní máa sáré lọ pé gbogbo ọ̀gá kan dúró dè mí àbí kinní kan ó jẹ́ nǹkan òwúrí fèmí tó yẹ pé máa wọ́n pé at any time at my own convenient time I can always come to my place. Iṣẹ́ ríṣẹ́ wa yìí àwọn èèyàn ń lò lóde gan torí iṣẹ́ táwa gan ń gbà nínú iṣẹ́ yìí ń gbà mí pé ní bóyá ní tó bá jẹ́ níbi irú ìparí ọ̀sẹ̀ sí ìgbà táwọn èèyàn máa fi ṣe ìnáwó iṣẹ́ táwa gan ń gbà ń bí gan is very very encouraging inú wa dẹ̀ máa ń dùn lọ́pọ̀lọpọ̀ páwọn èèyàn náà dẹ̀ ń lò àmọ̀ràn mi fáwọn èèyàn tó wá ni pé kán tún gbúdọ̀ máa lo kíní kan bá wa gbé lárugẹ sí kó lè débi tí a lérò pé á dé ṣe rí gbogbo àwọn tó jókòó yìí ọmọ iṣẹ́ ló jẹ́ we do training àwọn èèyàn wá kọ́ iṣẹ́ lọ́dọ̀ wa ni bí wọ́n ṣe jókòó yìí gbogbo wọn ń kọ́ṣẹ́ ni bó dẹ̀ ṣe wà yìí ó ní iye oṣù tí oníkálukú wọn ní torí ó depend lórí iṣẹ́ tí oníkálukú bá budget pé òun fẹ́ kọ́ because ẹlòmíì lè wà tó yẹ pé wire works nìkan ló máa wà interested in ó ní iye oṣù tó máa lò ẹlòmíì dẹ̀ lè wà tó jẹ́ pé bóyá bíi beads nìkan ló wà interested in ó ní iye oṣù tí òun náà lò so kò ń ṣe pé gbogbo wọn but at least a máa ń fún wọn tó bí ọdún kan mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ti tó bí ọdún 5 ọdún 5 mi ni mò ń lò lọ nínú iṣẹ́ yìí then àwọn nǹkan tí mo ti rí tó ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ gan tó yẹ pé ẹnu ò ní lè sọ tó pọ̀ gan but most especially yìí tó wà important jù sí mi ni pé mo rí owó nínú iṣẹ́ yìí fi ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe ní àsìkò mo dẹ̀ fi ń tọ́jú ara mi àti ẹbí mi náà lásìkò tí mo rò pé ó yẹ kí n tọ́jú wọn. ṣe rí iṣẹ́ wa yìí kò ń ṣe owó tó wọ́n púpọ̀ ó dẹ̀ tún jẹ́ owó tó wọ́pọ̀ ṣe mọ̀ pé iṣẹ́ tó jẹ́ pé àwa náà máa ra material láti ta tó jẹ́ pé àá tún wá fi ọwọ́ ara wa fi ṣiṣẹ́ time consuming táwa gan lò ìyẹn gan látàn ó tó pé a máa fi kún owó iṣẹ́ ta fi ṣiṣẹ́ ṣe wá rí iṣẹ́ wa yìí kò ń ṣe nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ sọ pé kò wọ́n ó dẹ̀ tún wọ́n because ó vary lórí design téèyàn bá rà ó determine iye price at times then bọ́jà yìí ṣe wà yìí àwọn èèyàn máa ń wá lẹ́yìn kọ̀ọ̀kan wá bá wa rà ẹlòmíì dẹ̀ wà tó yẹ pé àwọn náà ń ṣe òwò títà jewelries tó yẹ pé wọ́n dẹ̀ really like bá ṣe ń ṣiṣẹ́ àwọn náà máa fẹ́ wá kó ní dozen price táwọn náà dẹ̀ máa tuntun ta so we always give them more discount than àwọn tó bá ń ra ẹyọ ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí nílé ìwúlò bíìdì ó ní nǹkan ti ṣe nínú ara àgàgà fáwa obìnrin bẹ́ẹ̀ ṣe rí bíìdì yẹn ó jẹ́ nǹkan gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ gidi tó yẹ pé tí wo obìnrin gan tó bá lò tó jáde àwọn èèyàn gangan á rí ẹ gẹ́gẹ́ bí èèyàn ńlá èèyàn gidi láwùjọ wọn ò ní fọwọ́ rẹ̀ tì sí ẹ̀gbẹ́ kan wọ́n wọ́n pé èèyàn rẹ̀ lóde ìwọ náà o ṣe mú yangàn láwùjọ ṣe wá rí bíìdì yìí náà ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ bá wa máa lò ẹ wá bá wa rà ẹ wá máa bá wa tà á kí ọ̀rọ̀ bíìdì yìí kó lè gbèrò sí kó tún lè lọ sí òkè sí ẹ ṣé gan lẹ́ẹ̀kan sí orúkọ mi ni
Mrs. Abdulrahman Ramat adẹ̀wà ní shop 4 Òṣèré along Asadam Road nílùú Ìlọrin Kwara State. Phone number tẹ́ lè pè wá sí ní 08039181096. Ẹ ṣé gan. Padà láti abala kò gbọdọ̀ kú kò gbọdọ̀ parun pẹ̀lú Ramat Abdulrahman ó ga jù ẹ dákun ṣó yẹ kéyìí kò yẹ kó kú kò sì yẹ kó parun. Inú mi sì wàá dùn fún kinní kan torí pé ṣe rí ìlẹ̀kẹ̀ ṣíṣe yìí ògán ti wá járe ẹgbà lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ níbo ògán ti fọ́ sí gbòòrò pé sẹ́ ẹ̀ lè bòmí mọ́lẹ̀ ní dúró ní sẹ́ kò síbi tẹ́ẹ̀dé ní ìsìn omi ẹ̀ débi ìgbéyàwó tẹ́ẹ̀ní balẹ̀kẹ̀ ń bẹ́ẹ̀ bead making ó ti di iṣẹ́ ní àwọn èèyàn tó tún fi ṣiṣẹ́ ṣe. jùmọ̀ wípé ìlẹ̀kẹ̀ yìí ń padà wọn rà lọ́wọ́ abúbáyá òun ní ó di góòdì tó máa ra ẹyin ó ti di góòdì èlò máa rà lọ́jọ́ iwájú tó máa yẹ tó ń tayùn ní ìsìn ó ti di góòdù tí wàá kàn ní pé ẹ̀já gbé lárugẹ ká gbárùkù tí ká ṣe nǹkan tó tọ́ sí ẹ wá wò bóyá yóò dówó àbí òní dówó tó ló tiẹ̀ ti dówó ó ti dówó yóò sì dówó fún wa láṣẹ Èdùmàrè àwa nírìn jù báyìí lọ látọ̀dọ̀ wa sí yín lọ́jọ́ tòní nítorí wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí lọ bẹ oge ká tún lè wá fún tọ̀la náà látúnṣe ń sọ pé à ń lọ lé o ká lè lọ múra wá fún tọ̀la tó tọ́lá ọlọ́sùn ẹgbẹ́ bí lórúkọ tèmi. àwa ń lọ ó dìgbà ó ṣe ká má fi kú yàrá wa ká má farun yàrá wa Adéọlá Adénìkẹ́ lè ní jẹ́ o ìràwọ̀ ní mí ọmọ àfòjésẹ̀ yọ ọmọ Adéọlá ọba tí fọba jà mọ rí ògbó ọba ìlú ìràwọ̀ èmi lọmọ tẹ nígẹ ọjà ara wọ àgbà tí orí tẹtẹ ra ọkọ máa lọ ìjójí igi ni mo èmi a máa péré kí òní bùdó níbi gbogbo báyìí ní galagbara sí láwẹ́láwẹ́ pírẹsẹ́ńtà àfàyọ̀ pàdé àbúrò. àwòdì bẹ́ẹ̀ náà ni ìyá.